Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, ohun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Ẹ gbà mí o. Ẹ gbà mí o. President Bọ́lá Ahmed Tinubu, ẹ gbà mí o. Àwọn Fúlàní Ìlọrin, wọ́n ti fẹ́ sọ̀rọ̀ ẹ̀dógún ẹ̀ sí o. Ẹ dákun ẹ gbà mí, ẹ ṣàánú mi o. Gbogbo àwọn èèyàn ló ń pè mí, gbogbo àwọn èèyàn ló ń pè mí ná mẹ́sẹ̀gì mi. Nípa àwọn Fúlàní Ìlọrin, wọ́n lé tún lé pẹ̀lú mi, wọ́n fẹ́ jí mi gbé ń jọ́ sí. For real? Ẹ dákun ẹ gbà mí o. Ọ̀yọ́ State Governor, Gómìnà Ṣèyí Mákindé, ẹ gbà mí o. Kwara State Governor, ẹ gbà mí o. Ìmọ̀ táwọn Fúlàní Ìlọrin tí wọ́n ní mo ti fáwọn o. Tó fẹ́ jí mi gbé, wọ́n ṣe jí mi gbé ń jọ́ sí rèé o. Ojúmọ́ ni màá ṣe fídíò ní ìsìn, níjẹ́ gbogbo ayé ó mọ̀. Ipò wọn wá mi, wọ́n lé pẹ̀lú mi, wọ́n fẹ́ jí mi gbé ni o. Ìmọ̀ tí mo ṣe o, owó àwọn èlò pọ̀mù lọ́tún lọ́sì, wípé ta lọ́lọ́run, wọ́n láwọn Fúlàní wo Ìlọrin wọn wọ. Bá ṣe jí mi gbé ń jọ́ sí lélẹ́yìí o. Tọ́wọ́ jí mi gbé ń bàdàn. Bá ṣe jí mi gbé rèé o. Tọ́ jí mi gbé ń bàdàn. Wàhálà ti wà o. President Bọ́lá Ahmed Tinubu, Gómìnà Ṣèyí Mákindé, ó lè kàn yín o. Ó kàn yín o, pé wá jí mi gbé bàdàn ní o. Tó gbé mi, tó dì mí bí iṣu. Tó tì mí lọ lọ́rin jọ́sí. Tọ́jú lọ́rin, tí wọ́n lọ tọwọ́ mi bọ̀wé. Ẹ jẹ́ bá wa ṣí ẹ̀ o, ká má jí ta lọ́lọ́ gbé o. Nígbà tí ń bára dé ọmọ mọ̀ tí bára ní. President Bọ́lá Ahmed Tinubu, mò ń pariwo báyìí o. Gómìnà Ṣèyí Mákindé, mò ń pariwo. Kábíyèsí Olúbàdàn, wọ́n lépa ẹ̀mí mi o. Ojúmọ́ ni mo ṣe fídíò tẹ́ ẹ̀ bá ti rí mọ́. Àwọn Fúlàní Ìlọrin ni o. Àwọn alákatakítí Ìlọrin ni o. Gómìnà Ṣèyí Mákindé, bàbá wọn Olúbàdàn, bàbá wọn Ọ̀ọ̀ni Ọ̀jájá, kábíyèsí Aláàfin Ọ̀yọ́. Àwọn mùsùlùmí fẹ́ dógún ẹ̀sìn lẹ́ni o. Wọ́n ti lé àwọn ọbaládé kiri o. Wọ́n ti gbé mi ń jọ́sí ni o. Nígbà wọ́n gbé mi ń jọ́sí, tí wọ́n fi yà jẹ mí, wọ́n lù mí. Ojú mi ò rí ẹ dáadáa mọ́. Ó wà fẹ́ fi dì sí. Wọ́n lọ gbé mi sáàrin àwọn ẹranko. Ìfẹ̀sẹ̀ sí mo kọ́ nù bẹ̀yẹ, mi ò tí ì yẹjú sí. Ẹsẹ̀ mi tí wọ́n fọ́, kò tí bàlá jì sí o. Ṣùgbọ́n tó ní pé àṣẹ ìkankan, bí ìkankan tẹ̀yẹ jáde, náà sísun lépa ẹ̀mí mi kí o. Ẹ̀mí mi wọ́n lépa o. Gbogbo ẹ̀yin jagunjagun ọmọ ọkọ Yorùbá. Olóyè Sàlẹ̀ Ìgbòho, ẹ̀yin ọmọ ọkọ Yorùbá. Mo rò pé gbogbo yìí mọ̀ pé o. Mo kí bá ń gbé mi láwọn ọkọ ẹ̀sìn lé ní. Bàbá mi Ààrẹ Ọ̀nà Kakanfò ní bàbá àjà. Wọ́n ti lépa ẹ̀mí mi o. Gbogbo àwọn ẹ̀lọ́ ń pariwo pé àwọn Fúlàní Ìlọrin wọ́n lé wá ní o, wọ́n lépa ẹ̀mí mi o. Ẹ bá ń pé gbogbo wọn o. Látòrí former commissioner Ìlọrin nígbà kan obìnrin tó fi dórí Emir ìlú Ìlọrin, bàbá Òkútagídí, Seriki Labibu, bàbá àlí àgàn, Ali Fúlàní, bí ogun sì padà kọ̀ǹjọ́ sí ni o. Tọ́wá gidi nìbàdàn, tẹ́jọ́ bí tó lọ ní tọ́ ni mo tọwọ́ bọ̀wé. Tọ́wọ́ rọ̀ fi bọ̀wé ní tipátipá. Ìmọ̀ tí mo ti bá lè pẹ̀lú ìdíje o. Ẹ bá wa pariwo fún gbogbo ayé o. Ẹ̀yin ládéládé. Wọ́n gbọ́dọ̀ gbé ta lọ́lọ́ kì í ṣe ṣú o. Ta lọ́lọ́wọ́ kì í ṣe ṣú o. Wọ́n gbọ́ WhatsApp mi, wọ́n mẹ́sẹ̀gì mi o. Ìmọ̀ tí mo ṣe o. Wọ́n lè pẹ̀mí mi o. Ẹ mọ̀ jẹ́ wọ́n pẹ̀mí mi o. Tẹ́ ẹ̀ bá ti rí mi, àbẹ́ wá mi ti ẹ̀ rí mi. Àwọn Fúlàní Ìlọrin, àwọn alákatakítí Mùsùlùmí ló gbé mi o. Wọ́n lè pẹ̀mí àwọn ló gbé mi o. Mo fi pe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ báyìí. Àwọn kíní yìí wọ́n dògùn ẹ̀sìn lẹ́ o. Àwọn òbẹ̀ni yẹn kan jagun o. Àwọn òbẹ̀ni yẹn kan fa wàhálà o. Àwọn òbẹ̀ni yẹn kan fa wàhálà o. Wọ́n lè pẹ̀mí mi o. Ìmọ̀ tí mo ṣe o. Ìmọ̀ tí mo ṣe pé pẹ̀lú lọ́kù tí wọ́n lé o. Gbogbo ẹ̀yin ládéládé, gbogbo ẹ̀yin lóyè, gbogbo ẹ̀yin lókọ, wọ́n ti fi yálà ọkọ̀ jẹ mí gbé o. Wọ́n fi yà ń jẹ mí gbé o. Èmi mo mọ tí mo nánú ara mi dì sí, wọ́n fi jẹ mí gbé o. Bí yẹlé òṣèlú jẹ mí gbé fún ni mo ṣe pé ọgbà yín ládéládé o. Mo pe ọgbà yín kábíyèsí onílẹ̀ Yorùbá. Kábíyèsí Ọ̀ọ̀ni Ìsà, kábíyèsí Olúbàdàn, kábíyèsí Aláàfin Ọ̀yọ́. Ọba Màkàmá gbogbo yín mọ̀ pé o.
gbogbo ẹ̀yin ọmọ kan Yorùbá ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire tòótọ́ gbogbo yín mọ̀ pé o nǹkan kan ìyẹ́lẹ̀ òtún gbọ́dọ̀ jẹ́ mí gbé o nǹkan kan gbọ́dọ̀ ṣe mí o tẹ́ ẹ bá yẹ wá mi tí ìkẹ́ bá yẹ ṣe mí àwọn tó wá gbé mi jọ́ sílẹ̀ àwọn ni ẹ pé o látọ̀rí ẹni àlù lọrin former commissioner of police obìnrin yẹn Seriki Kwara bàbá òkúta gidi Ali Fulani gbogbo àwọn tí wọ́n parapọ̀ wá jí mi gbẹ́njọ́ sínú o mo ń parẹ́ fún ogun ayé o mo parẹ́ fún ogun ayé o ojú ò ní mọ̀ sí fídíò ní mọ̀rọ̀ yìí fún ogun ayé nǹkan kò gbúdọ̀ ṣe mí o nǹkan kò gbúdọ̀ ṣe mí o nǹkan kò gbúdọ̀ ṣe mí o àwọn ilé ìfẹ́ dájẹ́ sílẹ̀ ní o gbogbo àwọn oníṣàṣe ni wọ́n láwọn akí báyìí o wọ́n fẹ́ dájẹ́ sílẹ̀ ní o wọ́n fẹ́ dalẹ̀ Yorùbá rú ní o mo sọ fún gbogbo ayé báyìí o wọ́n ní iṣu atẹnumọ́rọ̀ kèé jóná o. I'm going to enjoy this. Àfẹ́ polówó ọ̀rọ̀ tó wà lẹ́jú polówó lọ. Wọ́n ní iṣu atẹnumọ́rọ̀ kèé jóná o. Èsì ifá iléeṣẹ́ Netflix la wà fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Ẹ̀yin màmá bàbá mo kí yín ẹ káàbọ̀ sórí ètò Lady K Ìfẹ́ Olúwa the baby of Odùduwà. Ó nídìí tí mo fi ṣe fídíò yìí màá dẹ̀ ṣàlàyé fún yín. Ọmọ Yorùbá báwo la ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ tó wà nílẹ̀ because ojú ta fi ń wò bẹ́ẹ̀ kọ́ lórí o. Inú mi dùn ayọ̀ mi kún wípé ta lọ́lọ́run pariwo síta nítorí ti ta lọ́lọ́run yìí ẹ gbọ́ ni wọ́n ṣe fẹ́ gbé mi ní 2023 àwọn this same set of people Mùsùlùmí nígbà tó arrest ta lọ́lọ́run lórí pé ó dáná sun Quran tí wọ́n arrest ta lọ́lọ́run nígbà yẹn. Now orí ló kó mi yọ dẹ́ now ẹ wò gbèsè táwọn people tún wá ń gbé anybody mo mọ̀ pé bá ṣe wà yẹn petition mi lọ́wọ́ wọn báyìí pẹ̀lú oyún kóyún tí mo tẹ̀ ní wọ́n tún ní lánàá àná mo ṣe program tí mo ní wọ́n ti lóyún kóyún ìlú Ìlọrin petition mi á ti di double lọ́dọ̀ wọn. èèyàn ò gbọ́dọ̀ sọ̀rọ̀ president tó lágbára jù ní gbogbo àgbáyé yìí wọ́n sọ̀rọ̀ sí ká má wá sọ èyí nobody tẹ̀sọ̀rọ̀ ayé di somebody. Yes, you people are nobody ẹ̀yin lẹ sọ̀rọ̀ ayé di somebody. Ta ló lọ́n kọ́ lákọ̀ọ́kọ́ o gbogbo ọmọ Yorùbá tàtà tẹ́ bá rántí program tí mo ṣe lánàá tí mo fi láti lóyún kóyún mo ní ẹ máa ríran wò géèmù yẹn máa bad ayẹ̀rẹ́ o. Mo sọ ní àná mo ní ẹ̀rí ìṣọwọ́ tí petition fi máa pe petition wọ̀ṣẹ́ mo ní kí ọ̀sẹ̀ ikú tó parí kí July ta wà yìí Lady K I give thanks to God. Mo ní kí July ikú tó parí ẹ máa rí àwọn géèmù tí àwọn people máa play. Wọ́n ti wà lẹ́nu ẹ̀ pẹ̀lú ta lọ́lọ́run tó jọ mẹ́ta ò but wọ́n ṣe wá ṣe kí ni wọ́n ṣe wá mu ní líle báyìí sìn. About 2 or 3 days ago ni wọ́n sì gbé oníṣẹ̀ṣe kan lọ sí court nílùú Ìlọrin wọn náà ni wọn ò ní kóòtù bí méjì tó máa ti ń dájọ́ tó bá gbé ẹlẹ́kọ̀ọ́ wá lọ ṣe kóòtù pẹ̀lú wọn nílùú Ìlọrin nítorí pé kí ni kò sẹ́ni tó bá ti lè gbé wọn kóòtù nílùú Ìlọrin yẹn àwọn ló máa favour. Adájọ́ ọmọ Ìlọrin ni Ọbàyéjẹ́ agbẹjọ́rò ọmọ Ìlọrin ni Ọbàyéjẹ́ ọmọ ọkọ tó wà nílùú Ìlọrin tí kì í ṣe ọmọ àlè wọn tó nǹkan kan mọ́ ó tútù sọ ìbáwọn yìí kan competition pé kí wá proof àwọn ọmọ àlè síta màá mú àwọn tó ń pa àwọn èèyàn ni màá mú àwọn tó ń pa àwọn èèyàn ni màá mú màá dẹ̀ fi gọ́vùnà yìí màá fi ṣe ẹ̀kejì ọmọ ètè sọ́nsìn because ebi ọmọ bẹ́ẹ̀ ṣe máa dún kòkò mọ́yàn tẹ́ máa fi òfin ìlú Ìlọrin constitution ìlú Ìlọrin ó yàtọ̀ nínú gbogbo constitution Nàìjíríà. Tó bá wà l'Amẹ́ríkà tó bá ṣẹ̀wọ̀n nílùú Ìlọrin òfin ìlú Ìlọrin ló máa ṣèdájọ́ ẹ̀. Wọ́n ò ní gbé ẹ lọ sí kóòtù níbi tó wà yẹn
Ìlọrin ló máa ti lọ ṣẹjọ́. Wọ́n ti sọ ìlú Ìlọrin di ìlú ẹ̀mọ̀ nínú Nàìjíríà. Wọ́n sọ ìlú Ìlọrin di ìlú àgbákò, ìlú wàhálà àti ìdààmú. Ẹ bá mi ṣí ẹ̀ fún wọn nínú Nàìjíríà. Wọ́n sọ ìlú Ìlọrin di ìlú àgbákò, ìlú ìdààmú, ìlú ìfòòró, ìlú àìnísinmi. Tó bá ti lè sọ̀rọ̀ sí wọn ìlú Ìlọrin kò sí sinmi fún ẹ. Òun ni wọ́n sọ ìlú Ìlọrin dà. Ẹni tí wọ́n sì gbé lọ sí kóòtù níbi ìjọ́ bíi mélòó. Ẹ béèrè pé kí lẹni yẹn ṣe. Ó gbé Kùránì lẹ̀. Ó dẹ̀ gbé ẹbọ lé lórí. Ìkòkò àsèjẹ not original ẹbọ o. Ìkòkò àsèjẹ tó kẹ́yìn sí. Ń tọ́ torí ẹ̀ gbé lọ kóòtù nìyẹn tó dẹ̀ ṣe kéèsì yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí. Pẹ̀lú àwọn US imam tó fẹ́ pè ìjọba lẹ́jọ́ torí ti Sunday Igboho. Brother mi ta ló lóhùn ẹ wá ní kí lẹ ṣe fún wọn. Oyún kóyún tó ní ló dá wàhálà lẹ̀. Oyún kóyún táwọn ará ìlú Ìlọrin ní. Oyún kóyún, oyún dààmú, oyún fòòró, oyún àìní ìsinmi. Oyún àgbákò tí wọ́n ní. Òun ló dá wàhálà lẹ̀. Ní gbogbo ìlú tó wà nínú Nàìjíríà, ẹ fún mi ní state tó jẹ́ wípé tí ẹ bá sọ̀rọ̀ sí wọn, wọ́n máa arrest yín. Ẹ kọ sí comment section fún mi lẹ́yìn ìlú Ìlọrin nìkan. Ẹ mọ̀ báwo èèyàn ṣe máa ń bú àwọn ọmọ ìlú Ìbàdàn tó ni. Wọ́n lọ́mọ Ìbàdàn kì í gbélé ọkọ. Wọ́n lọ́mọ Ìbàdàn ẹnu wọn pọ̀. Wọ́n ní Ìbàdàn ní kinní kan, Ìbàdàn ní kinní kan. Wọ́n tún kí Ìbàdàn títí. Wọ́n ní Ìbàdàn tí ò jalè ojú ló rọ́. Ẹ ní títorí ẹ̀ kẹ́ rí Olúbàdàn. Kí àwọn ọmọ lẹ́yìn Olúbàdàn kí wọ́n sùn ẹni tó bá sọ bẹ́ẹ̀. Ẹ̀yin kò sọ fún wọn nínú Nàìjíríà yẹn pé Ìlọrin mẹ́sù jàǹbá. Oríkì wọn ní o. Wàhálà ti wọ̀lú. Ìwọ tó sọyàn àfikọ́ máa gẹ̀ẹ́tì ẹ̀. Wàá ṣẹjọ́. Ẹ wo ibi tí wọ́n gbé ọ̀rọ̀ ìlú Ìlọrin lọ nínú Nàìjíríà. Àwọn ará ìlú Ìlọrin, àwọn ọmọ ẹrú ìlú Ìlọrin, àwọn ló máa tìyàn mọ́lé ló máa arrest àwọn èèyàn. Ọmọ Yorùbá àti ìrìn kankan o. I will keep on saying it. Tí mi náà dà, ibi tí àwọn people yìí ń bá wa lọ nínú Nàìjíríà yẹn, ìlú Ìlọrin yẹn. Ó máa bá àdìgan. Níbi tí wọ́n bá ọ̀rọ̀ ìlú Ìlọrin lọ. Ó máa kọjá ojú tí èmi àti yín fi ń wò. Kí la gbé kí la jù? Kí la gbé kí la jù? Bó bá ya sófírí Ìlọrin ni. Ẹ wo bí wọ́n ṣe máa ń bú àwọn tó bá lọ ṣe ọdún ojúde ọba ní ìlú Ìjẹ̀bú. Ẹ ṣe wo ojúde ọba tó ṣe lọ yìí. Ẹ wo bí àwọn blogger, àwọn speaker tó ń gbé nínú Nàìjíríà. Ẹ wo bí wọ́n ṣe jáde fún wọn ní Ìjẹ̀bú. Wípé àwọn ọmọ ọlọ́mọ wà nínú igbó, ẹ̀yin ṣe ìjẹ́ ojúde ọba. Ẹ wo bó ṣe yẹ̀yẹ́ wọn, bó ṣe sọ̀rọ̀ burúkú sí wọn. Ìjẹ́ gbọ́ pé àwọn ọmọ Ìjẹ̀bú Òde wọ́n gbé ìgbésẹ̀ kan. Ń gbọ́ jẹ́ pé ọmọ ọkọ ni wọ́n kì í ṣe ọmọ àlè. Ṣùgbọ́n àwọn ọmọ àlè ẹrúkẹ́rú ẹ gbọ́dọ̀ ya sọ́sì ìlú Ìlọrin. Ogun ti wọ̀lú. Ogun ti wọ̀lú. Ìlọrin tó jẹ́ wípé ọ̀dàlẹ̀ ló rúlù yín níbẹ̀. Tẹ́ wá sọ di bàbàràbà. Ìlú tí ò kọ ìtàn re. Tó bá ní kó máa ṣí history nípa àwọn akọni àwọn ẹni rere, ṣé wọ́n lè kọ history rere nípa ìlú Ìlọrin yẹn ṣá? Ìbéèrè ni mo béèrè o. Ẹ má competition bẹ́ẹ̀ dẹ̀ kọ́ wàhálà yín nìyẹn kọ́ jẹ́ra yín yà ni. Mi ò rán gúnṣẹ́. Mi ò rán yàn. Wàhálà mi ò rán yàn mo tútù sọ. Mi ò rán yàn. Ẹni tí báyẹn ti gbé yàn. Ẹ̀yin màmá bàbá. Wàhálà tí ó bá ń ṣe àánú Ọlọ́run tí mo rí gbà. Àwọn pípù ìbá rán mi lẹ́wọ̀n ẹlẹ́ẹ̀kejì nínú Ìlọrin yẹn. Lórí papọ̀ sọ̀rọ̀ tó sì jẹ́ pé òtítọ́ là ń sọ. Irú ẹ̀yin àgbákò aláburú ẹ̀dáwọ̀ lọ́lọ́run kírètì sí ìlú Ìlọrin yẹn náà. Ẹ bá wa pariwo fún gbogbo ayé kó gba ta lọ́lọ́run lọ́wọ́ wọn. Àná tó lé ta lọ́lọ́run kó gba gbogbo ògidì àwọn ọmọ Yorùbá lọ́wọ́ àwọn ará ìlú Ìlọrin. This is getting too much fún wọn ní ìlú yẹn. Láwọn àfáwọn yẹn wọ́n wá kóra wọn jọ wọ́n máa pẹjọ́. Wọ́n ní àwọn ọmọ tí wọ́n rán ní ọdìdí rán wọn ní lọ́ọ̀ ni tó pé kí wọ́n máa ṣẹjọ́ kú láyé wọn ni. Orí ẹjọ́ ẹlẹ́jọ́ ló máa kú sí ọ̀rọ̀ lọ́rọ̀ ló máa ṣekú pa gbogbo wọn tó wọ́n bá wọn. Wọn ò ní nǹkan méjì tó lọ tọ́rọ ọmọ níléèwé fún kó lọ rí di lọ́ọ̀ ni. Àní wọ́n ní àwọn set of lawyer àwọn ọmọ tó rán níwèé
tó jẹ́ wípé ìlú Ìlọrin yẹn ni wọ́n ti ń ṣe lọ́ọ̀yà ni wọ́n ti ń ṣe case anything báyà wọn lẹ́mọ̀ bá wájú wọn fowó gba lọ́ọ̀yà àtọ́ba àti ìjòyè wọn ṣé kàdégó ti tó rò ká má lè sọ olórí tó dáa jùlọ ní gbogbo àgbáyé wọ́n sọ̀rọ̀ sí ayé èèyàn jẹ́ bá wa gba ta lọ́lọ́ ẹ bá wa ṣí ẹ̀ ó kàn ṣe mí láàánú wípé ta lọ́lọ́ ń béèrè pé kí lè ṣe ìyẹn ló pa èmi lẹ́rìn wípé kí lè ṣe yín ṣe wọ́n lóyún kóyún ni wọ́n lóyún kóyún ló fi bíbíkúbi ló fi he àwọn èèyàn kiri títì tí ẹ̀ tí wọ́n rí yóò pè kó gbà yìí pé Gani bóyá tí kì í ṣe àtọ̀tẹ̀ bá dà wọ́n pọ̀ ṣá ní Gani lè fi gbà yín nílùú Ìlọrin àwọn ládéládé tẹ̀dẹ̀ tí wọ́n pè náà àwa ìwé ìṣípà àwọn bàbá wa lẹ́nu nílùú Ìlọrin yẹn ṣá àwa ìwé ìṣípà àwọn bàbá wa ń ṣe tó máa lọ máa dọ̀bálẹ̀ fún ẹni àlú Ìlọrin má ṣe ẹ̀wẹ̀ má jẹ́ kí n go far mo kàn ní kémi náà wá support wá pariwo síta ní pé toilet disease títa lọ́lọ́run kò kò sí sọ wàá lọ sí sẹ́ẹ̀lì onídìí kan gbé bọ̀ sẹ́ẹ̀lì láì ṣe pé fúláàtì lọ́jọ́ ẹ̀ sí kò tẹ̀ wá ń ṣe láàrin àwọn gàǹbàrí burúkú yẹn kì í ṣe láàrin àwọn orú yẹn ẹjọ́ má jẹ́ kọjú ta lọ́lọ́ sẹ́wọ̀n mọ́ kò easy o ẹni tó bá ti lọ rí ló lè ròyìn o kọ́ ló bá jẹ́ àrìnàjò burúkú o ẹni tí ta lọ́lọ́ ń pariwo tẹ́lẹ̀ lẹ́ni ń fẹ̀ fún lójú méjèèjì ta lọ́lọ́ ní tí ẹ yé o àwọn nǹkan kan wà tó jẹ́ wípé tó bá lọ sáwọn sẹ́ẹ̀lì olórí burúkú wọn yẹn Nàìjíríà tó bá dé ó máa di sóòlù ẹ̀kọ́ àmúmọ́ra eégún tí wàá máa rán títí dọjọ́ kú ẹ ni títí dọjọ́ kú ẹ àfiwọ́n tó bá láàánú gbà ẹ wò gbà tó ti arrest mi ẹ wò gbà tó ti fi mí sílẹ̀ ẹ wò gbà tí mo wá dé ìlú Canada tí mo padà dẹni tó ń lọ fún phytotherapy ní ìlú Canada yìí mo padà lọ fún physiotherapy ẹsẹ̀ mi àtẹ̀yìn ohun tí mo gbé bọ̀ l'Àbújá ni o lẹ́yìn tí mo ti náwó wọ́n ṣí GoFundMe fún mi ní Nàìjíríà àwọn ẹlẹ́rìí wà tó jẹ́ wípé wọ́n lè testify sí tí kìí ṣe yọ̀kan kìí ṣe méjì kìí ṣe mẹ́ta owó yẹn ìlàjì sickness ló bá lọ o lórí pé mo tọ́jú ara mi ni o àìsàn burúkú tí mo gbé bọ̀ l'Àbújá o wọn ọ̀dọ́ mi náà wọn tábà sọ pé bí àwọn tutukutu sólúwẹ̀ lára lólúwẹ̀ gbé kọ́lẹ́rà oríṣiríṣi bọ̀ o bí ìdókò ń bẹ̀ o mò ń dá wà nínú sẹ́ẹ̀lì ni o mò ń dá wà nínú sẹ́ẹ̀lì ni o ṣùgbọ́n mo gbé sickness bọ̀ ṣé sickness ti lílù ní ká sọ ni òun lọ́wọ́ ta ló ṣe pàmílẹ̀ òun lọ́wọ́ ta ló ṣe pàmílẹ̀ pé ẹni náà ti mọ bó ṣe ń lọ ó ti late mo fẹ́ bá yín gbọ́jà lọ ní mi ìráyè mi ẹ má bínú ìyẹn dẹ̀ tún díjọ́ mi nìyẹn mo ti lọ post office dé lẹ́ni mi lọ́mọ lẹ́ni mo mọ ohun tójú rí ẹnu ògbàgbòyìn anything that has to do with ẹ̀wọ̀n Nàìjíríà yẹn ẹ̀yin èèyàn mọ bó ṣe máa ń rí ní bọ́dì mi orí bí bá ṣe báyìí ni ẹ kò lè rí tí mo fẹ́ yín ẹ̀yin akọ ni mò ń rí o ẹ̀yin akọ òun ni mò ń rí ẹ má jẹ́ kó gbé ta lọ sí òkè kúra mọ́ o gbogbo ọmọ Yorùbá tàtà gbogbo èyí tí ilẹ̀ Yorùbá máa gbèyìn tí adániwáyé máa ń gbèyìn ẹ rántí wípé Bíbélì fẹ́ pé fẹ́ràn ọmọnìkejì gẹ́gẹ́ bí ara ẹ má jẹ́ kó tún gbé ta lọ sókè kúra òkè kúra òkè ikú òkè ikú not òkè kúra ó dẹ̀ sì lọ́nà wà á kú wàhálà wọ̀ ní gbùrù ẹ̀ mọ́ it's still the same thing náà ṣá ẹ má jọ gbé ta lọ síbẹ̀ mọ́ o ká sọ òtítọ́ ẹ̀yin àgbààgbà wa nílẹ̀ Yorùbá ẹ gbọ́dọ̀ dìde sọ́rọ̀ tó wà lẹ̀ àwọn pípì fẹ́ sọ kí ni di ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n fẹ́ sọ di ìjà ẹ̀sìn mọ̀ye ìgbà táwọn mùsùlùmí tí wọ́n ti tẹ́ńbẹ́lẹ̀ kírísítẹ́nì ní orí social media ni mọ̀ye ìgbà tí àwọn mùsùlùmí wọ́n ṣe títí wọ́n pe Jésù Kristi wọ́n pe lọ́mọ aṣẹ́wó mi ò gbọ́ rí láyé mi ẹnu àwọn mùsùlùmí mo ti gbọ́ lórí Facebook wọ́n pe ló lè ọlọ́jàgbàdo wọ́n ló jí kẹ́tẹ́kẹ́tẹ́ tọ́bọ́ wọ́n jẹ́jẹ́ wá sọ̀rọ̀ kọ́kọ́ against Quran máa gbé wọn lọ sí kóòtù ẹjọ́ tó gbọ́dọ̀ irú àwọn wèrè wo ló ṣe òfin Nàìjíríà because wọ́n ló gbogbo kan tó ń ṣe yẹn wà nínú law wípé tí Yorùbá ti sọ̀rọ̀ ẹ̀sìn Islam
onítọ̀hún ní ẹ̀tọ́ láti fojú balẹ̀ ẹjọ́ èmi ò mọ̀ bóyá òótọ́ ni àbí irọ́ because mi read the law mi mọ̀ ń pa law but tí n tá ń gbọ́ nìyẹn wọ́n ní nínú gbogbo ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tó wà nílùú Nàìjíríà wọ́n lẹ́sìn ìsìlámù òforí burúkú wọn nìkan ló wà nínú òfin Nàìjíríà àwọn wo ló fi sí àwọn bàbá wa tó jókòó tí wọ́n tọwọ́ bọ̀wé amalgamation ṣe bó ní ṣẹ̀ṣẹ̀ ni wọ́n wáyé tí wọ́n fi ṣẹ̀ṣẹ̀ sínú amalgamation ṣé bẹ́ẹ̀ làwọn àràbù wá fi kùránì lọ́wọ́ fi kó ọpọlọ wọn lọ ní kùránì òun náà ló ń dá wàhálà lẹ̀ sínú Nàìjíríà báyìí tó bá lára ẹ̀kọ́ tó jẹ́ kí Nàìjíríà bàjẹ́ débi tó délé ní ẹnu mi gbà láti sọ ẹ̀sìn ìsìlámù ni òun ló fi ń pa àwọn èèyàn òun ló fi ń kidnap òun ló fi ń terrorize àwọn èèyàn ẹ̀sìn ìsìlámù yìí ni ẹ̀sìn tó yẹ kí everybody pawọ́pọ̀ kí wọ́n shut down ẹ̀ kọ́ máa gbóhùn ẹ̀ mọ́ Nàìjíríà ni aláwákúbá gbogbogbogbogbogbogbogbogbò wọ́n máa yìnbọn pa àwọn èèyàn aláwákúbá wí ni ẹ fún wa níbi tó ti pé eriwo yà tó dẹ̀ wọ́n bọ́ fáwọn èèyàn lọ àbí ibi tó ti pé ní orúkọ Jésù tó dẹ̀ pa àwọn èèyàn lọ bẹ́ẹ̀ ẹ̀sìn burúkú lẹ́sìn Islam tẹ́ bá lẹ́ni báyìí sóòótọ́ ọ̀rọ̀ Nàìjíríà yẹn ọmọ mùsùlùmí òdodo kò yẹ kó máa claim ọmọ Nàìjíríà yẹn ó yẹ kó máa wá ìlú bòmí lọ máa claim because ẹ̀sìn ìbànújẹ́ lẹ́sìn Islam yẹn jẹ́ nínú Nàìjíríà àwọn tó wà ní diaspora gan kò yẹ kó máa fi ẹ̀sìn wọn claim ọmọ Nàìjíríà yẹn mọ́ ẹ̀sùn ẹ̀sìn Islam ẹ̀dẹ̀ sóde ẹ̀sìn terrorist nínú Nàìjíríà ẹ̀dẹ̀ terrorist life àwọn èèyàn ẹ̀dẹ̀ bẹ̀rù ọ̀nà wọ̀nyí people yìí ẹ̀dẹ̀ bẹ̀rù ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹ̀dẹ̀ bẹ̀rù ọ̀nà anyway ṣàkólé dùn mí púpọ̀ ẹ máa dúpẹ́ lọ́wọ́ lọ pé èmi náà mọ Quran kálẹ̀ mi náà mọ Quran ni kékeré ni ms bàbá ń fojú yín rí pẹ̀lú ẹnu tèmi tí bá tún wá lọ mọ̀ nípa Quran yín máa finish ayé yín ẹ ṣe jọjọ wò torí mo lágídí ẹ mọ̀ gbé mi ẹ mọ̀ jù mí lẹ́nu wọn ò bí ìyá yín rẹ̀ kẹpa mi sẹ́wọ̀n tí bá dẹ̀ ṣe ń jáde bẹ́ẹ̀ mi tún da lágbára sí ni yes èmi ti kà kún ilé ẹ̀kọ́ ẹ̀rígbà tí mo lọ tí mo dé mo ní mo lọ college of education ṣé ẹ̀rí lára mi ni ẹ̀rí lára mi náà inú mi mú sí action pọ̀ gbogbo ẹ̀ pọ̀ mi ò bẹ̀rù anything anybody ní Nàìjíríà yẹn mọ́ nítorí mo ti lọ college of education mo ti dé ẹ gbádùn o ẹ̀yin mùsùlùmí Nàìjíríà yẹn especially yàrá òkè kúrà kí ló dé òkè kúrà bẹ́ẹ̀ ṣíṣí bá kọjá wọ́n fi òkè kúrà wọ́n fi halẹ̀ mọ́ ta ni yín nílùú Nàìjíríà ta ni yín nínú gbogbo Nàìjíríà ẹ wá sọra yín dàgbákò ẹ̀yin ti Kwara state bí Ìlọrin sì ní yín ẹ rí pa àwọn ọmọ kọ tó wà nílùú Ìlọrin gan ti ń yẹra wọn bí gẹ́lẹ́ ní ìgbọ́nà lèmi bí gẹ́lẹ́ ní kinní kan lòun bí gẹ́lẹ́ ní kinní kan lòun wọ́n yọra wọn kúrò nínú ẹ̀yìn ẹranko yẹn ẹ má kidnap ta lọ́lọ́ kì í ṣe iṣu o ẹ má tún lọ fún ẹ ní infection ẹ má sì kọ bóyá wọ́n tiẹ̀ fi ṣe yín Nàìjíríà yẹn bó tẹ bá ti róyàn lẹ́wọ̀n ẹsẹ̀ ní kẹ́ máa gbà lọ́wọ́ o ẹ gbọ́ tí ta lọ́lọ́ ń sọ ta lọ́lọ́ lòun nọ́ọ̀sì ẹsẹ̀ dì sí mo nọ́ọ̀sì ẹsẹ̀ ní Canada ló gbà mí lẹ̀ mo dẹni tó ń lọ fún phytotherapy mi ò lè sọ social media ni tí bá jókòó báyìí tí mo ṣe program mi kàn ṣe bí mo kàn mú mọ́ra ni tí nígbà tí sickness ẹsẹ̀ yẹn tó bẹ̀rẹ̀ sí mi ní ojú pálí a máa sọ mi mọ́ egungun bàdí lẹ́yìn báyìí ni tí bá kúrò lọ program bá máa kékékékéké mo dẹni tó ń dàyàdé lẹ́sùn mo dẹni tó fún ní oríṣiríṣi fífi tí ó ṣe ẹ má bínú so bó ṣàṣe jẹ́ nìyẹn ṣá ẹ wá ra ohun tí mò ń tà ẹ má jẹ́ kó gbé ta lọ lọ́hùn o ọmọ Yorùbá ìkíní pẹ́bẹ́ ìkejì pẹ́bẹ́ kò yẹ kó dàbẹ́ o ẹ jẹ́ ká nífẹ̀ẹ́ ọmọlàkejì wa gẹ́gẹ́ bí ara wa o àbúrò nìkan gbogbo wa o ọgbà ẹ̀wọ̀n kò ń ṣèkọ kékeré o ìyà tó jẹ ta lọ́lọ́run ní àkọ́kọ́ lọ́wọ́ àwọn pípù yìí Jésù ìkọ́ra ẹ̀lẹ́mí náà fi bọ́ta sọ̀rọ̀ gbà yẹn o tó bẹ̀rẹ̀ sí ní fi ọlọ́pàá wá mi kiri Nàìjíríà ọlá Ọlọ́run ni mo fi escape àwọn pípù yìí ni mi ò fi lọ ṣẹ̀wọ̀n ẹlẹ́ẹ̀kejì lókè kúra
ohun tí wọ́n bá dẹ̀ fojú mi rí lókè kúrá yẹn ní ìbá worst àwọn DSS tẹ̀ ṣètọ́jú mi ṣẹ́ láwọn eléyìí wọ́n á lu atọ́kùnrin àtobìnrin ló máa kó tì mí pẹ́lẹ́nu mi wọ́n á lu olúwa mi ẹ̀rọ pẹ̀sẹ̀ ṣé mo máa sọ wípé DSS àti Nigeria soldier 200 years ló yẹ kí n lò láyé wọ́n lu 50 kúrò mi ó kù 150 àwọn ilé máa lu 125 kúrò lára mi 25 years ló máa yọ̀ǹda fún mi sí kálọ́rì mi gbé ní 2023 yẹn níṣọ́ tó máa fi lùyàn ìṣùkọ́ tó ń ṣe fúnyàn tí ó dẹ̀ sí òfin tó máa mú wọn ẹjọ́ ẹ má jẹ́ kó gbé ta lọ lọ́rùn o gbogbo ẹ̀yin àgbààgbà wálẹ̀ Yorùbá ẹ jẹ́ ká fi ọ̀tẹ̀ sílẹ̀ o àwọn olórí ò lè sọ́ra wọn di ẹ̀rù jẹjẹ sínú Nàìjíríà ẹ wá ra ohun tí mò ń tà gbogbo ẹ̀yin black and shine mo láwọn product tó wà pa fún yín black yẹn á máa shine ni àwọn product tó wà pa ojú yẹn á ṣe kí ni ẹ wò wọ́n á máa kó fèsì yín jẹ ẹ̀yin tó dẹ̀ jẹ́ pupa bíi ti Lady K náà ṣẹ́ ti rí ẹ̀yin tẹ̀lẹ̀ tún funfun ju Lady K lọ mo ní product fẹ́yìn náà tẹ́lẹ̀ lò mi mọ̀ bóyá rí face mi dáadáa because camera mi black lójú mi ń bíbà but torí àmọ́ ṣe ń tẹ̀ láti gbójú súnmọ́ camera dáadáa ó black lọ́dọ̀ mi kẹ́ lè mọ̀ pé lóbi ṣeré àwọn product tó wà pa gidi tẹ́ máa lò tí skin yín máa jáde ó wà ní Lady K African store ojú òní tí wà mí ní wàwàtí àdúrà gbogbo wa gbà ẹjọ́ ẹ bá mi share ẹ bá mi fọ́n kó lọ sọ́dà lára kó lọ sọ́dà jèrò ọgbà ẹ̀wọ̀n ò dá o ohun tó lè mú ta lọ lọ́hun tó lè gbọ̀n máa pariwo báyìí ibẹ̀ yóò easy o ibẹ̀ yóò easy o ẹ̀yin màmá bàbá mi ojú òní tí ibẹ̀ yóò easy o ọgbà ẹ̀wọ̀n easy o ẹ wo ọgbà ẹ̀wọ̀n òkè kúrá ó wọ́ọ̀sì dákú ẹgbọ́n títa lọ́lọ́run gbé bọ̀ àìsàn wọ́n lù wọ́n foríṣiríṣi ṣe ojú òní tí wà ní gíwẹ̀ Jésù Olúwa wa mi ẹ bá mi like ẹ comment ẹ bá mi share kẹ́dẹ̀ bá mi subscribe sí YouTube channel mi.